gbógun jà mí ọlọ́wọ́ lókè yìí ọlọ́run bí láwù tí o pín sí lọ́dún bèrè 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 má jẹ́ má dàbí obìnrin àdàbí ọkùnrin èyí tí fi jẹ́ lọ́kọláya tí ń gbógun jà mí ní ìrìnàjò mi olúwa o bèrè 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 bèrè. Jésù Olúwa wa mọ́mí sà àpọ̀tó pọ̀tó èmi mọ̀ papọ̀ nínú ẹ̀mí ọlọ́run ò fẹ́ ní dúdú ó ní méjì mẹ́ta tó máa ti wà pẹ̀lú òun olóhùn ti dé tán àti dáhùn lóhùn ó máa gbóhùn àdúrà lè sókè má gbàgbé má jẹ́ má dàbí ọkùnrin àbí má jẹ́ má dàbí obìnrin tóbìnrin lọ ṣe ó máa ń ṣe kó máa fọgbọ́ àkọ́bí sẹ́yìn á dẹ̀ máa má àkọ́bí yẹn báyìí àtijọ́ jáde òun pẹ̀lú àwọn ìgbà tó bá bá mi àmọ́ kí ló lè fi ṣẹ́gun òun lágbára Kristi ó máa gbóhùn àdúrà sókè gbogbo má jẹ̀mú àdàbọ̀bìnrin àdàbọ̀kùnrin tí mo ti rìn inú rẹ̀ látọ̀tọ̀ ti pẹ́ kí n fa ògbó àkọ́bí mi sẹ́yìn àbádìgbẹ̀yìn mi sẹ́yìn tó jẹ́ kí n máa jẹ́ṣẹ́ ọmọ má gbàgbé àdàbọ̀bìnrin bá wà lórí ọkùnrin tó bá ń bá kiri obìnrin mẹ́wàá wà bá àkọ́bí fún tó bá ń bá kiri bá àkọ́kùnrin fún má gbàgbé ọmọ yẹn sì máa ṣe kí ni àkọ́bí yẹn máa gbà lọ́wọ́ ìyá ẹ̀ láì pé okùn tí ìyá fọwọ́ rẹ̀ fà ní àbùkù tí bàbá fọwọ́ rẹ̀ fà ó máa gbọ́ wàdúrà sókè gbogbo má jẹ̀mú àkọ́bí èyí tí ń jẹ́ àkọ́bí tó jẹ́ àbí látara ìyá tí ń jẹ́ àkọ́bí látara bàbá tí ń jẹ́ àkọ́bí tí ń jẹ́ àbígbẹ̀ tí ń jẹ́ àkọ́bí kí ṣe tí ń jẹ́ àkọ́bí kí ṣe olúwa ègún ni ó olúwa bà